ìwádìí bẹ̀rẹ̀ lórí agbébọn tó yìnbọn pa Ṣọja lẹ́kọ̀ọ́. Títí dàsìkò yìí ni àwọn olùgbé agbègbè Ajégúnlẹ̀ níjọba ìbílẹ̀ Ajéromí Ìfẹ́lódùn nípìnlẹ̀ Èkó ṣì ń gbé pẹ̀lú inú fu àyàfu tí ìbẹ̀rùbojo sì gba ọkàn wọn látàrí fìrìfìrì tí wọ́n ń gbọ́ pé àwọn sọ́jà ọmọ ogun ojú omi ṣì ń lérí pé àwọn máa gbẹ̀san ikú àbádì tó pa ọ̀kan lára wọn tí wọ́n porúkọ ẹ̀ ní O.S. Harrison. Wọ́n lágbébọn kan ló yìnbọn pa á dànù lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 25 oṣù kẹfà yìí. Apààyàn náà sì ti sá lọ, wọn ò tí ì rí i mú. Ọmọ ogun orí omi yìí wà lára àwọn sọ́jà Navy tí wọ́n ń ṣiṣẹ́ ní ẹ̀ka iléeṣẹ́ ìkẹ́rùwọlé tàwọn ológun ìyẹn Lagos Logistic Depot Nigerian Navy. Ohun táláròyé gbọ́ ni pé jẹ́jẹ́ sọ́jà yìí ló ń kọjá lọ nírọ̀lẹ́ ọjọ́ Sunday náà. Òpópónà olówó jẹun jẹ́jẹ́ lájégúnlẹ̀ ló ń fẹsẹ̀ rìn lọ àfi bírò ìbọn ṣe dún gbàù lójijì tó sì bá Harrison. Kẹ́nikẹ́ni sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ọkùnrin náà ti ṣubú lulẹ̀, ẹ̀jẹ̀ sì ti wẹ̀ ẹ́. Wọ́n ní kò sẹ́ni tó lè sọ pàtó ibi tíbọn náà ti dùn tàbí ẹni tó yìnbọn. Ìdàrúdàpọ̀ ló ṣẹlẹ̀ nígbà táwọn ẹlẹ́yinjú àánú kan ṣùgbà ọkùnrin tí wọ́n yìnbọn mọ́ yìí pé bóyá kí wọ́n gbé e lọ sílé ìwòsàn, àmọ́ àwọn kan takú pé àfi káwọn ọlọ́pàá kọ́kọ́ wá ṣàyẹ̀wò sí ẹni tó ń japoró yìí ná, torí ó ń déwájú dẹjọ́ ó ń dẹ́yìn dasọ̀ lọ́rọ̀ àwọn agbófinró. Nígbẹ̀yìn tí wọn yóò fi gbé Harrison délé ìwòsàn, ẹlẹ́mìí ti gbà á, ọkùnrin náà ti jáde láyé. Níṣe ni wọ́n gbé òkú ẹ̀ lọ sílé ìgbókùsí ti Nigerian Navy Hospital tó wà lágbègbè Ọjọ́. Ibẹ̀ ni wọ́n ṣe òkú rẹ̀ lọ́jọ́sí di bá a ṣe ń sọ yìí. Ìbẹ̀rùbojo ńlá ní ìṣẹ̀lẹ̀ yìí ti dá sílẹ̀ láàrin àdúgbò olówó jẹun jẹ́jẹ́ àti agbègbè Ajégúnlẹ̀ látàrí bí wọ́n ṣe láwọn sọ́jà ẹlẹgbẹ́ olóògbé náà ń lérí pé dandan ni káwọn rí ẹni tó pa ọ̀kan lára wọn yìí, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn máa gbẹ̀san ìṣẹ̀lẹ̀ ọ̀hún lára àwọn olùgbé ibẹ̀ ni. Bẹ́ẹ̀ oró àkọ́dá kò dàbí tàdágbẹ̀yìn. Àmọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ti rọ àwọn aráàlú ọ̀hún láti máa lọ sẹ́nu iṣẹ́ oúnjẹ òòjọ́ kó wá àwọn láìmí kan. Ó láwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti fọ́nká ságbègbè náà, àwọn náà sì ti ń ṣèwádìí lábẹ́nú láti ṣàwárí agbébọn tó pitú burúkú yìí. Bákan náà làwọn èèyàn kan sọ pé àfàìmọ̀ lẹni tó yìnbọn náà kò ní jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn, torí irú ìṣẹ̀lẹ̀ tó jọ èyí ti wáyé lágbègbè yìí kan náà lọ́dún tó kọjá tí wọ́n yìnbọn pa agbófinró obìnrin kan. Wọ́n láwọn ọmọ òru làásèkà tí wọ́n ń ṣẹgbẹ́kẹ́gbẹ́ wọ́pọ̀ ní gbogbo agbègbè ọ̀hún. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.